Ẹ kú ojúmọ́ lórílẹ̀‐èdè mi Nàìjíríà. Àní ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí jákèjádò àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ẹ wà láàárọ̀ mo mà kí yín, ẹ mà káàárọ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sàn-án ẹ káàsán. Ẹ̀yin tẹ́ ẹ wà lálẹ́ ẹ mà káalẹ́ o. Lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ní mórí gúúsù ẹnu. Ẹ wà ní fòṣìlògbà ẹ ní ṣàwúre lẹ́yìn gbèsè. Yèyé àṣà yín náà ni òmo tún ti balẹ̀ gùdẹ̀ sórí ètò gbàgede àṣà lónìí. Ẹ wò ó. Gbàgede àṣà lètò eléyìí o. Bẹ́ẹ̀ ni níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àṣà wa kó má bàa parun torí pé tẹnitẹni tàkísà ń ta àtàn. Ṣáájú ohun gbogbo, yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín èmi gangan la febi sínú kó ń jẹ ahun. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkí ọmọ ajó má níwòrán ọmọ màtí létè ń bọ̀ sórí àpèrè tó. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tán. Èrúwà ojòkó àgbẹ̀ dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o àgbẹ̀ ní dájà tiwa. Ẹ ṣáà ti mọ̀ bí ìṣe wa wípé ìgbélárugẹ àṣà Yorùbá òun náà ló jẹ wá lógún lórí ètò gbàgede àṣà yìí. Mo ní òjò ìbárò apàgbín ọlá ìkarahun nìgbín jẹ bí ò bá sí ọlá Elédùmarè lára mi. Ìbá ti kú ọ̀tá ìbáyọ̀mí wọn alálàkọ̀rí ọmọ ti lọ. A tó bọ bí orí alágbàlá àdéwúre. Alápá kábíkábí ni Elédùmarè. Nítorí pé ọ̀gbànigbani ni ọba tí ń gbani lọ́jọ́ ogúnlé akọ̀mátìkà lẹ́yìn. Adúró gbọnyin lẹ́yìn aṣòótọ́ ọlọ́run àwọn ọlọ́run. Kábíyèsí ọba ìbà rẹ o nítorí pé bá a bá dóde eré ìbá bàbá ẹni là kọjú. Ẹ jẹ́ kọjú bá Elédùmarè lónìí torí pé òun là kọ́kọ́. Ó mímíwo ní Elédùmarè ọlọ́run ìyanu onílé ọlá ọlọ́run ìyanu. Ọ̀gbàgbà tí ń gba láì lára ọba tí ń gba baálé ilé tọmọtọmọ ni mojúbà rẹ Elédùmarè ọba tó ní ká máa bẹ. Àìní bẹ wa mọ́ ọwọ́ rẹ̀ ló wà o nítorí pé òun lọ́ba tó mọ ohun gbogbo nínú ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo tí sì ń ṣe ohun gbogbo fáwa lórí ètò gbàgede àṣà yìí tí ń ṣe ohun gbogbo fún yín ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà lórí ètò lónìí. Àkàlàmàgbò ní làlújá kó níbodè ó má fẹ́ bọjúra nítorí pé lórí ètò yìí lónìí ẹ tún rí nǹkan kan ńbẹ̀. Ọgbọ́n bẹ ìmọ̀ sì wà ọlọ́gbọ́n ayé pátápátá mo ní ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu. Gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tó mọyún ìgbín nínú ìkarahun ẹ máa bọ̀ ẹ jẹ́ àjọ fìmọ̀ràn kúmọ̀ràn nítorí pé ogun alùgbálùgèdè sí ti kú ológun àdájà ogun dogun lọ́wọ́ ọba. Ṣé wá rí ogun ìgbélárugẹ àṣà wa yìí? Àjọjà gbogbo wa ní ogun ìgbélárugẹ àṣà àjọjà ní fún gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ Yorùbá tí a ò bá fẹ́ kí àwọn àtọ̀húnrìn wá kí wọ́n máa fi ọwọ́ rọ́ wa tì sẹ́yìn. Ogun ìgbélárugẹ àṣà àjọjà ní fún gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. Tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká tún bọ́ sóko ẹrú ká bọ́ sóko ẹrú aláwọ̀ funfun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé àní tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká bọ́ sóko ẹrú míì lọ́wọ́ àwọn aláwọ̀ funfun tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká bọ́ sí oko ẹrú míì mo tún sọ ẹ jẹ́ ká jọ gbé àṣà Yorùbá lárugẹ nítorí pé pátápátá là á fọ́jú ló yẹ ká fi kinní ọ̀hún ṣe. Kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀ ló yẹ ká fi kinní ọ̀hún ṣe. Ojú àfọ̀ǹfọ̀tán ìdà ní dálẹ̀ ń tá a bá fẹ́ ṣe ká ṣe ní àsìkò tó yẹ ká ṣe ló tọ́. Àní ká fi àṣà Yorùbá kọ́ àwọn ọmọ wa ká fi kọ́ àwọn ògo wẹrẹ wa ká fi kọ́ àwọn màjèsín wa ká fi kọ́ àwọn òpóòlò wa nítorí pé wọn ò ní padà kó ńbẹ̀ tó bá dọjọ́ iwájú ni nítorí pé táwọn náà bá dẹni ara wọn ó sì máa ṣe kíni wọn ó máa sọ pé ìyá mi fi kọ́ mi nítorí pé nígbà tẹ́mi dẹni ara mi òun ni mò ń sọ yìí pé ohun tí wọ́n fi kọ́ mi ìjìnlẹ̀ èdè Yorùbá ni mò ń jẹ lónìí. Ìmà lọ kọ́ èdè Yorùbá níléèwé mo lọ iléèwé lóòótọ́ ṣùgbọ́n èdè Yorùbá kọ́ ni mo lọ kọ́ àmọ́ nígbà tó jẹ́ pé wọ́n ti fi kọ́ mi láti ilé wọ́n fi ọ̀rìn kìíní mú èdè Yorùbá kọ́ mi òun ni mò ń jẹ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo wá ń rọ̀ yín mò ń bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ fi èdè Yorùbá èdè abínibí yẹn fi kọ́ àwọn ọmọ yín. Ṣé mọ̀ pé mo máa ń sọ fún yín lórí ètò yìí pé ẹ̀yà tí wọ́n bá ti fẹ́ parun èdè wọn ni wọ́n máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn. Tí wọ́n bá ti lè gba èdè wọn sọnù tí wọ́n gba àṣà wọn sọnù wọ́n bá kó wọn lẹ́rú ló bá tán o. Ẹ wò ó lónìí òwe ń bẹ lórí ètò yìí àrokò ń bẹ lórí ètò yìí
bẹ́ẹ̀ ni báwo nǹkan Yorùbá nǹkan òyìnbó èdè òyìnbó màá wá máa tú fún yín bí Yorùbá ṣe ń pè àwọn nǹkan èlò wa bí òyìnbó ṣe ń pè màá tú fún yín bí Yorùbá ṣe ń pè kìkìdá kẹ́yìn kan wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ni kẹ́ ẹ máa wá fetí gbéyàwó ọ̀rọ̀ nítorí pé ọgbọ́n ń bẹ nínú ọ̀rọ̀ Yorùbá òye sì ń bẹ èdè onílàákàyè lédè Yorùbá èdè tó lápọ́nlé lédè Yorùbá èdè tó jẹ́ wípé ó ní àpọ́nlé jù ni èdè tó jẹ́ wípé ó máa ń ṣe àpèjúwe ni èdè tó jẹ́ wípé àwọn àjòjì tó ń gbé tó yí wa ká ó máa ń rọrùn fún àjòjì tó bá yí Yorùbá ká láti lè ṣe kíni láti lè tètè gbọ́ èdè Yorùbá torí pé èdè alápèjúwe ni èdè alápèjúwe ni ká fi ń wé ohun wọn ní ohun tó bá jọ ohun là á fi wé ohun èpo ẹ̀fà jọ kó sí ẹ̀lérí adígbọ́nàkú jọ mí alábàáhùn èdè Yorùbá jẹ́ èdè alápèjúwe tó sì lápọ́nlé gidigidi òmòye sọ pé gbogbo ẹ̀yàn ọlọ́gbọ́n ayé ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu láàárọ̀ yìí gbogbo ọ̀mọ̀ràn tó mọyún ìgbín nínú ìkara wọn ẹjẹ́ àjọ fìmọ̀ kùràn fún mọ̀ràn torí pé ogun alùbáǹdìgèdè sí ti kúrò lógun àdájà ogun dogun lọ́wọ́ ọba ogun ìgbélárugẹ àṣà wa àjọjà ni fún gbogbo ọmọ Yorùbá àtàtà nítorí pé bá a bá fẹ́ káwọn àtọ̀hún rìn wá kí wọ́n kó wa lẹ́rú tí a ò fẹ́ bọ́ sínú ẹrú ẹlẹ́ẹ̀kejì àṣà wa ní ká mú lọ́kùnkúndùn àti pé gbogbo wa là ń pariwo pé Yorùbá nation à ń lọ sí Yorùbá nation bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè olómìnira nì ti Yorùbá nation tá a fẹ́ lọ ó di dandan ká lọ o ó ti di dandan ká lọ àmọ́ bá a bá fẹ́ lọ bí a bá fẹ́ lọ sí orílẹ̀-èdè olómìnira ti Yorùbá nation a ní láti ṣe àwọn ìgbáradì kan a ní láti ṣe àwọn nǹkan tó tọ́ a ní láti múra tán a ní láti mú àṣà wa lọ́kùnkúndùn gbogbo ohun mo ṣe ń rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé pé ẹ má ronú mọ́ torí wọ́n á ní Yorùbá ronú ẹ má ronú mọ́ orí yín ni kẹ́ ẹ rò ẹni bá ń ronú àkànlẹ́jẹ̀ ríru ni ẹ má jà ronú mọ́ gbogbo ọmọ Yorùbá àtàtà pàápàá jùlọ àwa tá à ń polówó pé tá à ń ṣe polongo pé Yorùbá nation Iléyá ọmọ Odùduwà ọmọ Yorùbá Iléyá a fẹ́ bọ́ sí orílẹ̀-èdè olómìnira ti Yorùbá àtàtà ẹ má jẹ́ ká ronú ẹ jẹ́ ká ro ọpọlọ wa ni ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká ronú ẹ jẹ́ ká ro orí ni mò ń sọ ẹnu mi àgò ẹ jẹ́ ká ro orí ká ro 2+2 wa kó jẹ́ 4 kí calculation wa ó pé pérépéré ká lè bọ́ lóko ẹrú tán yányán nítorí pé bàbá ronú tá à ń ronú ìrònú náà la rò títí débi tá a wà yìí ẹ̀bẹ̀ yìí náà ń gbọ́ ẹ ń rí bó ṣe ń rí jákèjádò àgbáńlá ayé gbogbo ẹ̀yin tẹ́ wà ní àwé gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ṣe bẹ́ẹ̀ rí bí ilẹ̀ Yorùbá ibi tó dé dúró ẹ má jà rorí mọ́ o ẹ má jà ronú mọ́ o orí ni ká rò ọpọlọ wa ni ká rò làákàyè ni ká rò ká wá sọ ọpọlọ wa kalẹ̀ nítorí pé àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní onílàákàyè ní ojogún ayé ẹni bá lọ́pọlọ òun ni yóò rí nǹkan ṣe ẹni tí ò lọ́pọlọ ò lè rí nǹkan ṣe o ẹ dákun nítorí Ọlọ́run mo bẹ̀ wá ní o gbogbo ọmọ Yorùbá àtàtà jákèjádò àgbáńlá ayé ẹ má jà ronú mọ́ orí ni ká rò ká lè fèjì kẹta ká mọ ohun tí a ó ṣe ká mọ ohun tá a lè ṣe ká mọ ohun tá a gbọ́dọ̀ ṣe lásìkò tó yẹ ká ṣe bẹ́ẹ̀ ni lórí ètò yìí lónìí ń máa yànnàná mo ti sọ fún wa ní eléyìí ètò tí ẹ wò kọjá lọ́jọ́ Monday mo sọ fún wa àwọn òǹkà Yorùbá mo ní ẹ jẹ́ ká pe àwọn ọmọ kéékèèké bọ́ sídìí rédíò nítorí pé gbogbo ètò tí gbàgede àṣà ń ṣe pátápátá òun ló wà ní ìbámu pẹ̀lú tọmọdé lè wò ẹ pè wọ́n bọ́ sídìí tẹlifíṣàn ẹ pè wọ́n bọ́ sídìí móhùnmáwòrán pé yèyé gbàgede àṣà ti dé ó fẹ́ máa yí fún yín lóní kọ́ngbẹ́kọ́ngbẹ́ nítorí pé ogun alùgbàlùgèdè sí ti kúrò lógun àdájà ogun dogun lọ́wọ́ ọba àní báwo làṣà wa ò ṣe ní parun ẹ pé àwọn màjèsí ẹ pé àwọn ògówẹrẹ bọ́ sídìí ẹ̀rọ móhùnmáwòrán yín ẹ pé àwọn ògówẹrẹ ẹ pé àwọn màjèsí ẹ jẹ́ kí wọ́n máa wò ó òǹkà Yorùbá la ṣe eléyìí tó kọjá tá a ṣe lọ́jọ́ Monday mo sọ fún yín lédè Yorùbá
ni pé kò sí ohun tí ń jẹ́ ogun 1 ogun 2 wọ́n ní kọ́mọ kan ó ka òǹkà lédè Yorùbá ló bá dórí 20 ó ka ení èjì ẹ̀ta ẹ̀rin látòrí ọ̀kan ó kà dórí 20 nígbà tí ó dórí 20 ogún ló bá lórí 21 ló bá ní ogun 1 ogun 2 ogun 3 ogun 4 Ọlọ́run mà ní jẹ́ arógun 21 ọ̀kànlélógún 22 èjìlélógún 23 ẹ̀tàlélógún 24 ẹ̀rìnlélógún ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ìwọ ẹ lọ wò ó lórí ẹ̀ mo gbé bàbá ìgbọ̀rọ̀ wá èyí tá a ṣe kọjá lọ́jọ́ Monday a tún ṣe àlàyé ọ̀rìnkìnìwé àlàyé lórí pàtàkì tó wà nínú ewé àtegbò ilẹ̀ wa tàfi tí Ọlọ́run dá pé ká máa fi ṣera wa lóore fún ìwòsàn ara wa pàtàkì ewébẹ̀ ẹ lọ wò ó èyí tí mo ṣe lọ́jọ́ Monday bẹ́ẹ̀ náà ni mo tún ṣe òǹkà Yorùbá àmọ́ lónìí fún àǹfààní àwọn ògo wẹrẹ wa àwọn màjèsí àwọn ọmọdé wa wọ́n máa sọ àwọn nǹkan tí ó ní èdè òyìnbó tí èdè Yorùbá ẹ̀ sì wà bá a ti ń pè lédè Yorùbá tiwantiwa tá a bá fẹ́ pe rag bóyá ṣú rag ni o èèkàn ní Yorùbá ń pè é èèkàn ìkóbàtàsí ni èyí tí òyìnbó ń pè ní ṣú rag èèkàn ìkóbàtàsí ni tó bá dẹ̀ jẹ́ pé plate rag náà ni èèkàn ìkó abọ́ sí ni èèkàn ni wọ́n ń pè ní rag shoe bàtà ní Yorùbá ń pè ó wá lè jẹ́ bàtà alábọ̀tán bẹ́ẹ̀ ni slippers bàtà pẹlẹbẹ ní Yorùbá ń pè é bẹ́ẹ̀ ni bí ìhùn ṣe jẹ́nu sack ìyẹn àpò ṣe mọ̀ pé oríṣiríṣi lèdè Yorùbá sack ní èdè òyìnbó oríṣiríṣi lèdè òyìnbó sack ń gbà míì ó lè túmọ̀ sí pé wọ́n dá èèyàn dúró lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ti alápò yọ́lẹ́ ni àpò ṣaka àpò yọ́lẹ́ pocket àpò náà ni àpò owó account ni àpò ìkówósí lédè Yorùbá tí Yorùbá bá fẹ́ pe account bóyá bank account àpò ìkówósí ni lédè òyìnbó tó bá dẹ̀ tún fẹ́ pe account nígbà mi ó wà lórí ọ̀nà tí wọ́n bá fi lò ó wọ́n lè ní ká ṣàkáǹtì nǹkan ká ṣírò ẹ̀ bẹ́ẹ̀ ni ká ṣírò bá a ṣe ṣe àwọn nǹkan kan tó wà níkàáwọ́ wa èdè Yorùbá dá ó rẹwà ó sì pa òfin Ọlọ́run mọ́ basket apẹ̀rẹ̀ ní Yorùbá ń pè é tàbí kí n pé agbọ̀n ọ̀nà méjì ní Yorùbá ti lè pe basket wọ́n lè pè ní agbọ̀n tàbí apẹ̀rẹ̀ bí yìí ṣe rí nu animal ẹranko ní jẹ́ bẹ́ẹ̀ lédè Yorùbá ẹranko lédè Yorùbá vegetable ewébẹ̀ ní jẹ́ vegetable fruit èso ní lédè Yorùbá èso ní jẹ́ fruit tóyìnbó bá ní fruit èso ní Yorùbá ń pè é ẹ wò ó kò sí n tí ó wà ní èdè òyìnbó tó bá ti lè jẹun tá à ń lò nílùú tí a náà gbogbo ẹ̀ pátápátá ìlédè Yorùbá rẹ̀ ń bẹ àyàfi Yorùbá tó wà tí ò ní òyìnbó lókù nítorí pé àwọn Yorùbá kan wà tí n bá ní kẹ́ wóyìnbó rẹ̀ kẹ́ sì fi ránṣẹ́ ẹ̀ lè rí ó dẹ̀ fún mi lóyìnbó igbá ńlá dogí nígbà tí òyìnbó ò ní ti ń jẹ́ igbá ńlá dogí wọn lédè tí ń jẹ́ igbá ńlá dogí kìíní jẹ́ igbá ńlá dogí lọ́dọ̀ wọn àmọ́ tí wọ́n bá ní orin kìí ṣe orin o orin tá a fi ń rin lá tá a fi ń rin ọṣẹ tá a fi ń rin nǹkan ni wọ́n ń pè ní grater ó pọ̀ bẹ́ẹ̀ a sì lè lo grater gẹ́gẹ́ bí gíga jùlọ greater than gíga jùlọ ní Yorùbá tún lè lò face cap ní Yorùbá ń pè ní òjò òpẹnu ọ̀gá face cap ní Yorùbá ń pè ní òjò òpẹnu ọ̀gá ó lágbára ẹ rí pé èdè Yorùbá dùn ó dùn lédè ó dùn láṣà engineer ó dùn lédè ó dùn láṣà ó dùn púpọ̀ Yorùbá dùn lédè ni mò ń wí Yorùbá dùn láṣà Yorùbá dáa àṣà Yorùbá gbayì èdè Yorùbá gbayì ó dùn sọ àwọn kan sọ pé Yorùbá èdè Yorùbá ó ti difficult jù kò ṣeé sọ kò dùn sí Yorùbá ò le o èdè Yorùbá ò le èdè Yorùbá dùn ó sì ní àpọ́nlé nínú ẹ wò ó mo ní face cap òjò òpẹnu ọ̀gá ni Yorùbá ń pè mo sọ fún yín wípé èdè alápèjúwe òun ni èdè Yorùbá ó ṣàlàyé ẹ̀ ọ̀rìnkìnìwé ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé Yorùbá ń sọ òwe kan àwọn òwe oríṣiríṣi kò sí òwe kan òwe oríṣiríṣi ìdí tí Yorùbá fi ń pa òwe ni pé
òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tọ́rọ̀ bá sọnù òwe la máa fi wá. Níbi tí ọ̀rọ̀ kan bá ti sọnù, tí wọ́n bá ti pa òwe, wọ́n wá ọ̀rọ̀ náà jáde. Orí àwọn baba ńlá wa pé pọ̀ láyé àtijọ́. Ẹ wò ó, high heel. Wọ́n máa ní ọmọ kan wọ high heel, bàtà gogoro, high heel shoe. Bàtà gogoro ni Yorùbá ń pè é. Yorùbá sì tún máa pè ní kokokà. Nígbà tá a wà níléèwé bẹ́ẹ̀ máa ń gbọ́, tá a máa ń kọrin kan láyé àtijọ́ pé bàtà mi á dún kokokà bí mo bá kàwé mi. Bàtà mi á dún kokokà. Bàtà rẹ̀ á wọ ṣẹrẹrẹ nílẹ̀. Bàtà rẹ̀ á wọ ṣẹrẹrẹ nílẹ̀ bó bá kàwé rẹ̀. Bàtà rẹ̀ á wọ ṣẹrẹrẹ nílẹ̀ bó bá kàwé rẹ̀. Bàtà rẹ̀ á wọ ṣẹrẹrẹ nílẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé ìgbàgbọ́ àwọn olùkọ́ wa ń gbà náà ni pé ẹni bá kàwé ní òní láárí, ìwé nìkan lèèyàn lè fi jẹun. Àmọ́ láyé ìsìn ní Nàìjíríà tí a yìí, bọ́ ọ̀ka Cambridge tó kà á láti abídí ẹ̀ débi gbì, kódà kó o kà kó o gba master, Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé o tún wá padà wá ṣẹrú. Nítorí pé ìlú tí a ń bí ó ti dàrú, nǹkan ti bá wa, nǹkan ti ṣíá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni kàwé òríṣẹ́ ọmọ gíráduéètì tó kàwé tó jẹ́ gíráduéètì tó gba master tó ní PhD ọ̀kadà ni wọ́n ń gùn kiri ìlú wo tí wá ń bí. Ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn olùkọ́ wa láyé àtijọ́ ni pé tó bá ti kàwé o ti ṣoríire. Kò rí bẹ́ẹ̀ mọ́ láyé ìsìn o. Bẹ́ẹ̀ ni, tó máa sọ pé high heel shoe, bàtà gogoro, bàtà kokokà ni Yorùbá ń pè bẹ́ẹ̀. Bucket ni Yorùbá ń pè ní garawa ìpọnmi. Bucket tá a máa fi ń fa omi yẹn. Garawa ìpọnmi ni Yorùbá ń pè. Soft drink ẹlẹ́rìndòdò. Ẹ mọ̀ pé téèyàn bá mú, yóò máa ṣe dò, yóò máa dùn ní dòó látẹnu títí dọ́kàn. Ẹlẹ́rìndòdò, òun ló ṣe jẹ́ pé èdè alápèjúwe ńlèdè Yorùbá. Ẹlẹ́rìndòdò ni Yorùbá ń pè soft drink. Salt, tóyìnbó bá sọ pé salt, iyọ̀ ni Yorùbá ń pè é. Iyọ̀ ni Yorùbá ń pè ní salt. Seasoning, torí pé a fẹ́ dárúkọ nǹkan síbẹ̀. Seasoning, a fẹ́ dárúkọ ìkan kó má já sí ìpolówó fún wọn. Seasoning tí a máa fi ń season oúnjẹ, tí Yorùbá bá sọ pé seasoning, nǹkan síbẹ̀ ni ìsebẹ̀ tàbí adùn ọbẹ̀ ni Yorùbá ń pè é. Ṣé rí pé èdè alápèjúwe tó lè yé èèyàn náà lèdè Yorùbá. Meat, ẹran, beef, ara ẹran bí Yorùbá ṣe ń pè é nù. Èdè alápèjúwe èyí tí yóò tètè yé èèyàn òun ni báǹkì ni Yorùbá ń pè ní ilé ìfowópamọ́. Bank, ẹ rí pé mo sọ àkáǹtì fún yín lẹ́ẹ̀kan. Bank, ilé ìfowópamọ́. Bank account, àpò ìkówópamọ́. Báǹkì fúnra rẹ̀ ọ̀tọ̀ ni ó dá dúró ní èdè kan ní lọ́tọ̀. Ilé ìfowópamọ́ ní Yorùbá ń pè báǹkì. Àpò ìkówópamọ́ ní bank account. Hospital, èmi náà fèèbó. Yèyé àṣà ṣèèbó hospital tàbí hospital tàbí hospital. Èyí tó bá ti mú wù yín ni kẹ́ ẹ mú bẹ̀. Ilé ìwòsàn ni Yorùbá ń pè é. School, ilé ẹ̀kọ́ ni Yorùbá ń pè school. Abẹ́ẹ̀rí pé èdè Yorùbá dùn. Èdè Yorùbá dùn. University, ilé ìwé gíga fásitì. Ṣé rí pé Yorùbá máa ń ṣe àpèjúwe nǹkan tí ó fi yé èèyàn dáadáa. Ilé ẹ̀kọ́ gíga fásitì. Nígbà tí secondary school jẹ́ ilé ẹ̀kọ́ girama. Ilé ẹ̀kọ́ girama, grammar school, ṣe mọ̀ pé grammar school ń bẹ lédè èbó. Yorùbá wá ṣàpèjúwe ilé ẹ̀kọ́ girama ló wà. Primary school ni ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lédè Yorùbá tiwantiwa. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school. Bírò, òun ni Yorùbá ń pè ní gègé ìkọ̀wé. Book, ìwé ni Yorùbá ń pè lédè Yorùbá. Ẹ wò ó, orí àwọn baba ńlá wa pé bracelet, èyí tí wọ́n máa ń fi sí ọwọ́ yẹn. Bracelet, ẹ̀gbà ọwọ́ ni Yorùbá ń pè é. Ẹ̀gbà ọwọ́, earring, ṣe mọ̀ pé mo sọ fún yín náà wípé àwọn nǹkan kan wà tó ní Yorùbá tí ò lóyìnbó. Bẹ́ẹ̀ làwọn nǹkan kan wà tó lóyìnbó tí ò ní Yorùbá. Yẹrí etí, òun ni Yorùbá ń pè ní earring. Ṣé mọ̀ pé ó fẹ́ papọ̀ mọ́ èèbó ẹ̀? Ṣé mọ̀ pé kò sí Yorùbá búrẹ́dì? Búrẹ́dì mo kàn àyálò ni. Yorùbá máa yá èdè lò. Àyálò èdè wà nínú èdè Yorùbá. Bread ni òyìnbó pé, Yorùbá pè ní búrẹ́dì nítorí pé kì í ṣe oúnjẹ wa, kì í ṣe nǹkan tá a ní. Oúnjẹ òyìnbó ni.
ráìsì ńkọ́ ìrẹsì ni Yorùbá pè é. Orí àwọn baba ńlá wa pé o wọ́n ní làákàyè tó pọ̀ nítorí pé a máa ń fi ohun wéhun ni a sì máa fi ọ̀rọ̀ ṣẹ̀jọ́ ọ̀rọ̀ kó lè bá àyè èèyàn. Èdè alápèjúwe ńlédè Yorùbá bread búrẹ́dì àyálò ni àyálò èdè ni nítorí pé kì í ṣe oúnjẹ ilẹ̀ wa. Wọ́n ní bọ́tà yìí ṣe oúnjẹ ọ̀bọ kí Yorùbá bọ́tà èmi ò mọ̀ bẹ́yìn bá mọ̀ ẹ̀yin náà ẹ̀ sọ fún wa. Ṣùgbọ́n eléyìí tí mo ra mú wá lóní fẹ́rẹ́ jógí ní abala àkọ́kọ́ yìí ni mo fẹ́ kí àwọn ògo wẹrẹ wa kí wọ́n máa kọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ pe àwọn ọmọ yín sídìí ẹ̀rọ móhùnmáwòrán yìí ẹ jẹ́ kí wọ́n wò ó ẹ fi kọ́ wọn. Èdè baba ńlá wa ni ẹ má jẹ́ ó parun ẹ má jẹ́ ó kú. Ẹ sọ fún wọn pé irú ta fi ń sebẹ̀ ni wọ́n ń pè ní locust beans. Ewébẹ̀ ní jẹ́ vegetable ata ni pepper àlùbọ́sà ni onions. Ẹ sọ fún ẹ jẹ́ ó yé wọn ẹ jẹ́ ó rí gbọ́ ẹ jẹ́ kún ó dá mọ̀. Tá a bá ti kọ́ wọn tá a ti kọ́ àwọn ọmọ wa èyí tí wọ́n kọ́ èmi láti kékeré lèmi ń wí yìí kì í ṣáà ṣe èdè Yorùbá yìí ni mo lọ kọ́ léèwé rárá o. Ó ń kọ́ yàtọ̀ sí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pa lọ kẹ́kọ̀ọ́ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Yorùbá kọ́ ni wọ́n fi kọ́ wa ń bẹ̀ èdè òyìnbó ni wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga níléèwé gbogbo ìṣe poli tá a lọ tó jẹ́ polytechnic èdè òyìnbó ni wọ́n fi kọ́ wa tá a fi jáde. Ṣùgbọ́n àwọn ọmọ wa nígbà tí a bá ti fi èdè Yorùbá kọ́ wọn yóò ràn wọ́n lọ́wọ́ nínú gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín náà nígbà kan rí pé èdè Yorùbá a máa ṣe àǹfààní fún àwọn èdè àkọ́kùntẹ́nì míì. Tí èèyàn bá fẹ́ lọ kọ́ èdè Faransé nísìn tí mo sì fẹ́ gbọ́ lágbọ̀dúdú mo ní láti kọ́kọ́ gbọ́ èdè Yorùbá mi dáadáa èdè baba ńlá mi kí n mọ̀ wípé ilẹ̀kùn báyìí ni wọ́n ń pè ní door kí n mọ̀ wípé window fèrèsé ni wọ́n ń pè tí n bá ti mọ gbogbo yẹn. Amómitutù ni wọ́n ń pè fridge lámómitutù freezer lámú nǹkan tutù amú oúnjẹ tutù ní freezer. Tẹlifíṣàn ni wọ́n ń pè ní móhùnmáwòrán tí n bá ti mọ yún tí à ń kọ́ tí àyè tí mo fi jókòó yìí. Àga ni Yorùbá ń pè àga ìjókòó. Tébù tábìlì ni Yorùbá ń pè é. Ṣé rí pé Yorùbá tún yá nǹkan ó tún yá èdè yẹn lò. Tébù tábìlì Yorùbá a máa yá àyálò èdè nínú ọ̀rọ̀ wọn. Ẹ wò ó orí àwọn baba ńlá wa orí wọn pé bead irú ìlẹ̀kẹ̀ ọrùn mi yìí bead ni ìlẹ̀kẹ̀ ni Yorùbá ń pè é. Bẹ́ẹ̀ ó pọ̀ bàbá ní kí ṣé ká ṣe tán lénìí à lè ṣe tán torí fún àǹfààní àwọn ògo wẹrẹ wa mo fẹ́ kọ́ máa kọ́ èdè yìí látẹnu mi kí n máa fi kọ́ wọn kó lè jẹ́ àǹfààní fún ẹnjíníà wa ó yá. Èdè Yorùbá dùn lédè nítorí pé tẹnitẹni tàkísà ní tààtàn ẹlẹ́nu nírùn ló ní àmùyá rẹ o. Ẹ wò ẹnu òdùn ẹlẹ́nu ń pọnlá ẹ jẹ́ ká gbé èdè wa ká gbé àṣà wa ká gbé lárugẹ. Kí ló dé tí ó wá jẹ́ pé àṣà àtọ̀húnrìn wa ní òwà jẹ wá lógún ju ti àwọn baba ńlá wa lọ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ pe àwọn ọmọ àwọn màjèsí àwọn ògo wẹrẹ wa ẹ pè wọ́n bọ́ sídìí móhùnmáwòrán ẹ jẹ́ kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀ kí wọ́n wá wò ó kí wọ́n wá gbọ́ ọ̀rìn kí ni mú èdè baba ńlá wọn lẹ́nu mi nítorí pé n tó jẹ mí lógún lórí ètò gbàgede àṣà ni pé ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí ètò yìí. Mo sọ fún yín pé bead ni ìlẹ̀kẹ̀ ni Yorùbá ń pè bead kí kọ́kọ́rọ́ kó wá lè jẹ́ kọ́kọ́rọ́ àgádágodo tàbí kọ́kọ́rọ́ alátìṣì oríṣiríṣi kọ́kọ́rọ́ ní bẹ kí kọ́kọ́rọ́ ni Yorùbá ń pè tó bá jẹ́ padlock Yorùbá ń pè ní àgádágodo firewood igi ìdáná Yorùbá ń pè firewood igi ìdáná plank pákó. Ẹ wò èdè Yorùbá dùn o broom ìgbálẹ̀ broom tá a fi ń gbálẹ̀ broom ká fi broom ká sweep ìgbálẹ̀ ni pákà ńkọ́ èyí tá a fi ń kólẹ̀ àwọn pákà kan sì wà tó yẹ pé wọ́n dàbí alábàárù tí wọ́n máa bá àwọn olórin tó máa ń bá wọn páàkì irinṣẹ́ wọn. Ẹ wò èdè Yorùbá dùn o. Àìkú ajé ìṣẹ́gun ṣèbí mo sọ fún yín náà
mo láwọn ọmọ wẹrẹ wa wọ́n kọ́ ẹ̀kọ́. Yes, they are going to learn. Yèyé àṣà náà ti ń ṣèbò. Ẹ sì mọ̀ pé kì í ṣe àṣà wa ká máa ṣèbò lórí ètò yìí. Àwọn ògo wẹrẹ wa wọ́n ò kẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni ọjọ́ Sunday, ọjọ́ àìkú ni Yorùbá ń pè é. Ẹ mọ̀ pé nílé ìwé nígbà táwa nílé ìwé àká àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta wọ́n kọ́ wa nílé ìwé. Ọjọ́ Sunday ni wọ́n ń pè ní ọjọ́ àìkú. Ọjọ́ Monday ni ọjọ́ ajé. Ọjọ́ Tuesday ni ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ Wednesday ni ọjọ́rú. Àwọn míì á máa pè lọ́jọ́rú. Àtọjọ́rú ìkan ṣoṣo ni o. Ọjọ́ Thursday lọ́jọ́ ọjọ́bọ̀. Ọjọ́ Friday lọ́jọ́ ẹtì. Àbámẹ́ta lọ́jọ́ Saturday. Ẹ wò ẹ jẹ́ kí n tún fún yín ní kókó kan o. Jẹ́ ẹ mọ̀ wípé nínú àṣà Yorùbá kì í gbéyàwó ní ọjọ́ ẹtì bẹ́ẹ̀ wọn kì í gbéyàwó ní ọjọ́ àbámẹ́ta. Wọn ìgbéyàwó láyé àtijọ́ nínú àṣà Yorùbá kì í gbéyàwó lọ́jọ́ ẹtì wọn kì í gbéyàwó ní ọjọ́ àbámẹ́ta. Ṣùgbọ́n ti dàṣà wá sí ọjọ́ ẹtì Saturday ọjọ́ àbámẹ́ta Friday ni la máa ń ṣègbéyàwó. Ó nídìí ó ní ohun tó bí láyé àtijọ́ ọjọ́ ajé àti ọjọ́ ìṣẹ́gun ni wọ́n máa ń ṣègbéyàwó láyé àtijọ́. Àmọ́ àmúyùn wa lónìí ohun tó bí òun kọ́ la mú wá lónìí. Ẹ jẹ́ n jùlẹ̀ fún yín ẹ ṣáà ti mọ̀ pé lórí ètò yìí mo sọ fún yín mo ní òwe ń bẹ àrokò sì wà. Àrokò tí mo mú wá fún yín lónìí méjì péré náà ni o. Ẹ jẹ́ a jọ gbádùn ẹ̀ nítorí pé àrokò tí Yorùbá pè ní àrokò òun ni ọ̀rọ̀ tí a ò fẹnu sọ tá a fi ránṣẹ́ sí ìyàn. Yorùbá máa pàrokò láyé àtijọ́ ránṣẹ́ sí ìyàn. Bẹ́ẹ̀ ni àwọn baba ńlá wa máa ń pàrokò. Ṣé mọ̀ pé mo sọ fún yín nínú ètò tá a ṣe kọjá lọ́jọ́ Monday pé bí wọ́n bá pàrokò ránṣẹ́ sí ìyàn tó fẹ́ ní òré tí wọ́n fi ránṣẹ́ sí mo sọ fún yín lọ́jọ́ Monday pé wọ́n ti fẹ́ yàwó de nìyẹn nítorí pé láyé àtijọ́ àwọn baba wa máa fẹ́ yàwó òbí ní fẹ́ yàwó fọmọ láyé àtijọ́. Ara àwọn àṣà èyí tí ò da tí mo ní ká mú kúrò nínú àṣà Yorùbá nù. Ẹ jẹ́ ká mú kúrò èyí tí ò bá da èyí tó bá da ni ká gbámú ká mú lọ́kùnkúndùn ká sì máa fi ṣe kíni ká máa fi ṣararin ni nítorí pé ìlú tí wọ́n bá ti fẹ́ parun àṣà àti èdè wọn ni wọ́n máa ń kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀. Wọ́n bá ti gba àṣà àti èdè wọn dànù wọ́n pa wọ́n run nù. Lónìí ẹ jẹ́ fún yín ní àrokò méjì. Bí wọ́n bá fi ẹfun àti osùn ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé kó ṣe sùúrù lórí ọ̀rọ̀ kan èyí tí wọ́n ń bẹ̀ ẹ́ fún. Tí wọ́n bá fi ẹfun àti osùn ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá ẹ sọ fún pé kó ṣe sùúrù ni o. Yorùbá ń sọ fún pé kó ṣe sùúrù lórí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ń bẹ̀ fún pé kó jèbùrẹ́ o. Àwọn olùgbẹ́bẹ̀ nítorí pé a kì í kẹfun ká rojú bẹ́ẹ̀ ni a kì í kosùn ká gbàrúwẹ́. Ẹ̀rí pé èdè Yorùbá dùn. Àrokò kan nìyẹn. Láyé àtijọ́ àwọn baba wa máa pàrokò ọ̀rọ̀ tí wọn kì í fẹnu sọ. Nínú ẹ̀kọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tá a kọ́ ni wọ́n sọ nǹkan kan fún wa níbẹ̀ pé non-verbal communication ọ̀rọ̀ tá a fẹnu sọ. Yorùbá lè forí sọ̀rọ̀ tó bá mérí lásán báyìí pé engineer mo mérí lásán sí ó ti mọ ohun tí mo sọ. Bẹ́ẹ̀ dẹ̀ rèé tí Yorùbá bá ṣẹ́jú báyìí mo ṣẹ́jú sí engineer pé engineer ó ti mọ nǹkan tí ó gbọ́dọ̀ mọ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí wọn kì í fẹnu sọ láyé àtijọ́ ni Yorùbá ń pè ní àrokò. Wọ́n máa ń pàrokò ìkìlọ̀ fún èèyàn láyé àtijọ́ nílẹ̀ Yorùbá. Wọ́n á sì máa pàrokò ogun fún èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ wò ó Ọlọ́run kó jọ̀ọ́ kó ṣàánú fún wa kí àṣà wa kó má parun ìlà wa ń wí. Bẹ́ẹ̀ ni wọ́n ní a kì í kẹfun ká rojú àìkosùn ká gbàrúwẹ́ nítorí pé osùn tẹ́ ẹ rí yẹn tí àwọn baba ńlá wa àti ìyá ńlá wa tí wọ́n máa ń kùn láyé àtijọ́ ni wọ́n fi ń para àwọ̀ wọn máa dán ni jọ̀lọ̀. Ó yàtọ̀ sí àwọn ìpara kàláńkìnní táwa ń lò láyé òde òní. Ẹni bá sì kosùn kì í ṣaláwẹ̀ torí pé ó fẹ́ ká rẹ̀ ó jọ̀lọ̀ ni. Ibi tí wọ́n bá sì ti ń lo osùn bóyá wọ́n ṣẹ̀ bí ọmọ tuntun àìkẹfun ká rojú àìkosùn ká gbàrúwẹ́. Bẹ́ẹ̀ ni àrokò ń ṣe lọ. Àrokò kejì tí mo máa mú wá fún yín ni pé ó fẹ́ dàbí òwe. Ó fẹ́ dàbí òwe ni. Ó dá ẹ jẹ́ ń ṣe báyìí ná. Engineer bá mi ṣe kinní yẹn. Bẹ́ẹ̀ ni engineer tó mòye lẹ engineer mi. Wọ́n ń pe ewé kan ní ewé gbégbé. Àrokò kejì tí mo fẹ́ fún wa nìyẹn. Wọ́n ń pe ewé kan ní ewé gbégbé. Bí wọ́n bá fi ewé gbégbé ránṣẹ́ sí ẹnìkan
tó wà ní ìdálẹ̀, ẹ mọ̀ pé mo sọ fún yín náà pé tí Yorùbá ń pè ní ìdálẹ̀ ni pé ó wà lókèèrè ní ìlú òkèèrè tàbí kó wà ní ẹ̀yìn odi, kó wà níbi tí kì í ṣe pé ilé ló wà, ó travel ní Yorùbá ń pè ní ìdálẹ̀. Èèyàn kan tó wà ní ìdálẹ̀ wọ́n ń sọ fún pé kó máa bọ̀ nílé ní kíákíá, èyí tó ṣe ní ìdálẹ̀ yẹn ó ti tó, torí pé gbégbé kì í gbé sóko ìwá nǹkan jẹ. Ẹni pé mo sọ fún yín pé ó fẹ́ dàbí òwe, àròkọ eléyìí ó fẹ́ dàbí òwe, ó fẹ́ jọ òwe. Àwọn ìyá wa máa pòwe pé gbégbé ìgbésóko, pé gbégbé ìgbésóko ìwá nǹkan jẹ. Bí wọ́n bá fi ewé kan tí wọ́n ń pè ní ewé gbégbé, tí wọ́n bá fi ránṣẹ́ sí ẹnìkan tó wà ní ìdálẹ̀, tó wà ní ilẹ̀ òkèèrè, tó wà níbi tí kì í ṣe ìlú baba tàbí ilẹ̀ baba rẹ̀, ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní kó máa bọ̀ nílé, tó ṣe nídàálẹ̀ yẹn ti tó gbégbé ìgbésóko. Gbégbé kì í gbé sóko ìwá nǹkan jẹ. Ẹ rí i pé orí àwọn baba ńlá wa pé pọ̀. Orí àwọn baba ńlá wa pè nítorí pé àròkọ jẹ́ ọ̀nà tí wọ́n ń gbà báyàn sọ̀rọ̀ láyé àtijọ́ láì lo ẹnu. Non-verbal communication. Non-verbal communication. Òun ni àròkọ. Ẹ ti dì mú, ẹ bá mi fi kọ́ àwọn ògo wẹrẹ yín, ẹ fi kọ́ wọn. Ẹ jẹ́ ká fàṣà wa kọ́ wọn. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí n wá fún yín ní òwe lábala tí òwe lẹ́ṣin ọ̀rọ̀. Ọ̀rọ̀ báyìí lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe náà láàfin wa o. Ẹ wò ó, òwe mi tòní mo kó òwe wá tó pọ̀ rẹpẹtẹ. Òwe pọ̀, òwe pọ̀, òwe pọ̀, òwe pọ̀. Ẹ jẹ́ n fún yín ní òwe mi àkọ́kọ́ ní ẹ̀mí gígùn ní sànyà, bá òkú iṣẹ́ òtán níparí rẹ̀. Ẹ̀mí gígùn ní sànyà, bá òkú iṣẹ́ òtán, bá òkú iṣẹ́ òtán. Ẹ wò ó, òwe mi kejì sọ pé ẹmú ẹ kì í ṣe ẹran bíi ti òrẹ̀. Ẹmú ẹ kì í ṣe ẹran bíi ti líìlí. Ṣé ẹ mọ líìlí, ṣé ẹ mọ òrẹ̀? Ẹ mọ̀ pé ẹ̀gún máa ń wà lára líìlí, ẹni bá gbámú ó mọ̀ kó ń gba ṣọṣọ mú ni. Bẹ́ẹ̀ ni, ẹmú ẹ kì í ṣe ẹran bíi tòrẹ̀ o. Òwe mi ẹlẹ́ẹ̀kẹta sọ pé orí ọmọ tuntun gba ìkó. Orí ọmọ tuntun, ọmọ òpó ń lo ọmọ kékeré, ọmọ òkókó. Bàbá fún ní kò kàrò, a lè fún ní kò ṣùgbọ́n orí ọmọ tuntun gba ìkó, ohun tí yóò tẹ̀yìn ẹ̀ yọ la ò mọ̀. Ṣe rí pé orí àwọn àgbàlagbà, pé orí àwọn baba ńlá wa pé pọ̀. Tẹ́ bá fọmọ tuntun táwùjẹ ẹ̀ sì ń ṣe tòlótòló, mùnúmùnú, tẹ fún ní kò. Ẹ mọ̀ pé nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ máa lágbára. Orí ọmọ tuntun gba ìkó, ohun tí yóò tẹ̀yìn rẹ̀ yọ ńlá mọ̀. Òwe mi kejì sọ pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Òwe mi ẹlẹ́ẹ̀kẹrin, òun nìyẹn. Ó ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Bórí ọmọ tuntun bá wọ́ ńkọ́, ajẹ́pàgbà dàgbà òṣìkà. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ báyìí lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa. Òwe karùn-ún sọ pé bọ́wọ́ ò bá tí ì ba èkù àdá, bọ́wọ́ ẹni ò bá tẹ èkù àdá, a kì í béèrè ikú tó pa bàbá ẹni. Òwe mi ẹlẹ́ẹ̀kẹfà sọ pé bọ́wọ́ ò bá ba ìtì, ọwọ́ ò lè ba ìṣẹ́pẹ̀. Tí ọwọ́ ò bá tẹ̀ mí, ọwọ́ ò lè tẹ ọmọ mi, ọwọ́ ayé ò ní tẹ̀ wọ gbogbo ojú tó ń wò mí. Jákèjádò àgbáńlá ayé, ọwọ́ ayé ò ní tẹ̀ yín, kò ní tẹ èmi náà lágbára lọ́wọ́ Elédùmarè. Òwe mi ẹlẹ́ẹ̀kẹfà sọ pé a kì í wọnú omi tán ká tún máa kígbe òtútù. Àìwọnú omi tán ká máa kígbe òtútù nílẹ̀ Yorùbá ó ṣe wọ̀. Òwe ẹlẹ́ẹ̀keje ni, ṣé mo ti mú mẹ́fà wá? Ẹ̀keje ni ẹnu mi àgò. Òwe ẹlẹ́ẹ̀keje sọ pé ẹni ayé ń fẹ́ kò lárùn kankan lára. Táyé bá ń fẹ́ yàn sìn, onítọ̀hún ó kú oríire. Ayé ń fẹ́ èmi yèyé àṣà, ẹ̀yin olólùfẹ́ mi ń fẹ́ mi, mo kíra mi kú oríire. Bẹ́ẹ̀ ni, ẹni ayé ń fẹ́ kò lárùn kankan lára. Ẹni ayé ń fẹ́ ò lárùn kankan lára. Òwe ẹlẹ́ẹ̀kẹjọ sọ pé ẹni a fẹ́ la mọ̀, àwa ò mẹ́ni tó fẹ́ ni. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni ó fẹ́ ni. Òwe ẹlẹ́ẹ̀kẹsàn ní ẹni a fọ̀rọ̀ lọ̀ tó ní tòun bàjẹ́, kí wá nìkan lọ́rọ̀ òṣè. A fọ̀rọ̀ lọ ẹnìkan ṣe wá ní tòun ti ta o, tòun ti bàjẹ́ o, kí wá ní kẹ́yìn tó lọ́rọ̀ ó ṣe. Ẹni pé àwọn ìyá wa ní làákàyè, àwọn baba ńlá wa ní làákàyè. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà. Ẹni a fọ̀rọ̀ lọ̀ tó ní tòun bàjẹ́, kí nìkan lọ́rọ̀ ó ṣe. Òwe kẹwàá ní ẹni ọgbọ́n pa ò tó nǹkan, ẹni àgọ̀ pa ló pọ̀ jù. Ẹni ọgbọ́n pa ò tó nǹkan, ẹni àgọ̀ pa. Dìdìrín a máa pààyàn, àgọ̀ a máa pààyàn, ọgbọ́n kì í pààyàn. Ẹnjíníà, ọwọ́ rẹ̀ àwúlé. Ẹ rí òwe lẹ́ṣin ọ̀rọ̀.
ọ̀rọ̀ lẹṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wa nílẹ̀ Yorùbá. Gbàgede àṣà lètò eléyìí, ẹ like, ẹ comment, ẹ bá mi pín ká bí elépète, ẹ fọ́n ká bí elépète. Ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́, ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ lórí ohun tẹ́ ń gbádùn lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV, ìkànnì Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube. Ẹ máa bá mi fọ́n ká, ẹ fọ́n ká, ẹ fọ́n ká, ẹ pín ká, ẹ pín ká, ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́, ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ wípé tẹ́nítẹ́ní tàkísà ń ta àtàn, àṣà Yorùbá làwa ń gbéga lórí ètò yìí, tá a sì máa gbéga, tá a máa gbé lárugẹ lọ́jọ́ gbogbo. Ẹ jẹ́ ká bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò Gbàgede Àṣà, nítorí pé kọ́ńbó ló ní mú àgbọ̀n ìsàlẹ̀ ló ní họ́wùhọ́wù, ìgbélárugẹ àṣà Yorùbá ló jẹ wá lógún. A ní ìgbélárugẹ àṣà Yorùbá ń tiwa lórí ètò yìí, nítorí pé kí ni níbi méjì tá a lè lọ. Ohun Elédùmarè ló dá mi ní dúdú, àwọ̀ mi ló dúdú, ọpọlọ mi ò dúdú. Nígbà Ọlọ́run ti wá dá mi ní Yorùbá yẹn, ó wá di dandan fún mi kí n máa gbé àṣà Yorùbá, kí n máa gbé lárugẹ, nítorí pé ọmọ Yorùbá ni mí. Ohun Elédùmarè ló dá mi ní Yorùbá, ó dá mi lábo, ó tún wá dá mi sí àwùjọ àwọn pèdèpèdè. Ó ní kí n máa pèdè èyí tó lákàkì tó lápẹẹrẹ fáráyé. Ẹ pé àwọn ògo wẹrẹ wá sídìí móhùnmáwòrán, ẹ jẹ́ kí wọ́n máa ṣe kí ni, kí wọ́n máa jẹ̀gbádùn ẹ̀, ẹ jẹ́ kí wọ́n jẹ̀gbádùn ẹ̀, ẹ jẹ́ kí wọ́n jẹ̀gbádùn ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ipá ò ní pín yín o. Ẹ bá wa pín Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube. Ẹ bá wa pín, ẹ pín ká, ẹ pín ká, ẹ pín ká, ẹ fọ́n ká. Ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́, ẹ jẹ́ kí wọ́n dá mọ̀, nítorí pé kọ́ńbó ló ní mú, àgbọ̀n ìsàlẹ̀ ló ní họ́wùhọ́wù. Gbélárugẹ àṣà Yorùbá, òun ní tiwa lórí ètò yìí. Mo fẹ́ mú wa lọ sí ìrìn àjò kan lórí orin. Orin jẹ́ nǹkan ìdùnnú, ó jẹ́ ìró ìdùnnú èyí tó máa ń ṣẹlẹ̀. Ó lè jẹ́ bí ayẹyẹ, ó lè jẹ́ bí tí ò kí ń ṣe bí ayẹyẹ. Kì í ṣe bí ayẹyẹ nìkan la ti ń lo orin. A máa ń lo orin níbi tí ò kí ń ṣe ibi ayẹyẹ náà, nítorí pé bí wọ́n bá ń ṣe ìdárò, orin ìdárò wà, oríṣiríṣi orin ló ń bẹ. Orin ìdùnnú wà, orin ìdárò wà, orin ìkẹ́dùn wà. Ọlọ́run ò ní jẹ́ kára yóò kọrin ìdárò fún ẹ̀yin gbogbo ojú tó wò mí lónìí lágbára Ọlọ́run. Agbára orin tí a bá lè mú wá tán lónìí, ẹ tún bá wa pàdé nínú apá kejì ẹ̀. Agbára orin, orin ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Oríṣiríṣi orin ló dẹ̀ wà nílẹ̀ Yorùbá. Orin gẹ̀lẹ̀dẹ́ ń bẹ. Màá mú wá fún yín lórí ètò yìí láìpẹ́ láì jìnnà. A máa lọ gbé àwọn onígẹ̀lẹ̀dẹ́ ìlú òkè tí wọ́n tán máa ṣeré gẹ̀lẹ̀dẹ́ gidi fún wa. Orin gẹ̀lẹ̀dẹ́ ń bẹ, orin àpàlà ń bẹ, sákárà ń bẹ, oríṣiríṣi orin ló wà. Ògodó ń bẹ, orin fújì ń bẹ, orin jùjú ń bẹ, kété ń bẹ, oríṣiríṣi orin ní ń bẹ nílẹ̀ Yorùbá. Wọ́n máa ń fi orin kìlọ̀ ìwà, wọ́n máa ń lo orin níbi ayẹyẹ, wọ́n máa ń fi orin kìlọ̀ ìwà, wọ́n fi orin kìlọ̀ ìwà ìbàjẹ́. Orin wo la wá ń gbọ́ láyé òde òní? Àbò orí ń ta yín, àbò ẹnìkan tiẹ̀ tún ń ṣẹ̀dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mi ò bá orin ẹnìkan kan jẹ́, ṣùgbọ́n mò ń pè wá sákìyèsí, ẹ jẹ́ kí a mọ n tá à ń ṣe, ká sì mọ irú orin tá a máa gbọ́. Ó ní òun ni olè olórin. Wèrè olórin àbí ṣé olè olórin àbí wèrè olórin? Ẹ dákun, ṣé nǹkan gidi ni wọ́n ń pè ní wèrè? Onígangangan alárùn ọpọlọ ni Yorùbá ń pè ní wèrè. Ohun táwọn olórin wa ń ṣe, ìdààmú tí wọ́n ń ṣe láwùjọ wa ó pọ̀ jù. Àwọn olórin ìgbàlódé, ẹ jẹ́ kí n wá sọ fún yín, ẹ̀yin olórin ìgbàlódé yẹn kàn máa wá ẹ̀ẹ́dẹ̀ fẹ́ lọ bí ìgbà tí ejò kọjá lórí àpáta tí ò ní pa ni. Àwọn olórin ayé àtijọ́ bẹ́ẹ̀ bàbá wa Síkírù Àyìndé Bàrísà, kọ́lọ́run fọ̀run kẹ́ wọn bó ṣe kú ní ìsinmi fún bàbá. Síkírù Àyìndé Bàrísà ṣe orin. Báwo ni wọ́n ṣe ṣe? Wọ́n ṣe orin tó ní làákàyè. Gbogbo àwọn orin wọn evergreen ni. Bàbá wa Obey, Ebenezer Obey, àwọn náà máa ń ṣe orin, wọ́n sì wà láyé, kí Ọlọ́run lọ́ra ẹ̀mí bàbá. Wọ́n ṣe orin tó jẹ́ evergreen tó ní làákàyè. Tẹ́ bá ń gbọ́, olómi jọ̀wọ́ ò jẹ́ kájọ máa gbádùn, àyà tó mọ́yá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀, bẹ́lẹ́gàn bá ń gàn ọkọ máa ṣe gbà ó, tẹ́lẹ́gàn bá ń tàn ọkọ máa ṣe gbà ó. Ìdùnnú ńlá ni fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ, oríire ńlá ni fọ́kọ tó mọ̀ kẹ́ aya o.
olómi jọ̀wọ́ dákun gbọ́ tèmi ò ìlú mọ̀rin. ẹ̀yin náà ẹ wo bí bàbá wọn ṣe kọ́ láti ìgbà wọ́n fẹ́ lè má ti bí mi tí bàbá wa Chief Commander Ebenezer Obey tí wọ́n ti ṣe orin tí mò ń kọ yìí títí di àsìkò yóò sì ń bá ìgbà mu evergreen lórí wọn. orin wo làwa ń gbọ́ láyé òde òní? àbórí ń ta yín, ìdààmú àdúgbò, orin bí èpè ó yá lejú rúnjú pa má rẹ́rìn-ín kálá ọmọ burúkú ní kálá. Ọlọ́run ní jẹ́ kọ́mọ ó kálá mi, ọmọ ò ní kálá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. nǹkan burúkú la fi ń ṣayọ̀ láyé òde òní torí pé a ti pa àṣà wa run, a ti fọwọ́ rọ́ àṣà wa tì sẹ́yìn, a ti sọ pé báwo ni tàṣà wa ṣe jẹ́. lágbára lọ́wọ́ Elédùmarè á máa bá àwọn onígẹ̀lẹ̀dẹ́ pàdé lórí ètò yìí láìpẹ́ láì jìnnà. àwọn onígẹ̀lẹ̀dẹ́ ìlú òkè, àwọn tí ń pè ẹ̀sà, á máa bá wọn pàdé nítorí pé àwọn nǹkan tí Yorùbá tí wọ́n fi ń ṣararin dínú, àwọn nǹkan tí Yorùbá tí wọ́n mú dá nínú. láyé àtijọ́ onígẹ̀lẹ̀dẹ́ kan bẹ nílùú wa nílùú òkè. bàbá yìí ó máa ń fi orin kìlọ̀ ìwà àbàjẹ́ bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tí ó tún le ju tàwọn olóró lọ, òun ni máa ń jẹ́ agbọ́ nínú ìlú. ọkùnrin kan bẹ nílùú òkè nílùú wa láyé àtijọ́, wọ́n ń pè ní Gbọ́lágadé. ó bá lọ rèé yànlè, nígbà tó yànlè Gbọ́lágadé màlúmágbò òkú. ìgbà tí àwọn onígẹ̀lẹ̀dẹ́ apagbo yìí tí wọ́n bọ̀ síta, ẹ gbọ́ pé báwo náà ṣe kọ́. oníkáró ní pélé kákìrìkìrì Gbọ́lágadé, kàràlà bàjá kákì ìgìrì Gbọ́lágadé, ọmọ aráyé fòkù òbò pa Gbọ́lágadé. Gbọ́lágadé lọ para rẹ̀ ayé kọ́ pa, ọmọ aráyé fòkù òbò pa Gbọ́lágadé. wọ́n wá bẹ̀rẹ̀ sí lu ìlú wọn yẹn. ìlú táwọn onígẹ̀lẹ̀dẹ́ ń lù ni wọ́n ń pè ní àpèsè. gbogbo ẹ̀ lẹ́ẹ̀ láǹfààní láti rí lórí ètò yìí bó bá ti yá. á kàn sí àwọn bàbá yẹn, á gbé wọn wá sílé iṣẹ́ Yèyé Gbàgede Àṣà TV. ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ẹ encourage mi, ẹ má jẹ́ kó sú mi, ẹ má jẹ́ kó rẹ̀ mí, ẹ máa bá mi pín, ẹ subscribe, ẹ sọ fáwọn èèyàn kí wọ́n subscribe. ẹ wò ó, ipá ò ní pín yín. orin gẹ̀lẹ̀dẹ́ yìí ló jẹ́ ká mọ ohun tí Gbọ́lágadé ṣe, ló jẹ́ ká mọ̀ bí Gbọ́lágadé ṣe ṣègbésí ayé rẹ̀ tó fi kú, tó fi pàdé ikú òjijì. torí pé àwọn kan ti ń gbé kò yẹnu nínú ìlú pé wọ́n pa á ní o, wọ́n fún ní nǹkan jẹ ní o. meanwhile bí àṣẹ ilé ìbò mágùn ní Gbọ́lágadé lù. àwọn onígẹ̀lẹ̀dẹ́ yìí náà máa jẹ́ ká gbọ́. bàbá onígẹ̀lẹ̀dẹ́ yìí náà yẹn apagbo nígbà kan ló máa tún dé látòkò. ó bá ní àwọn aláragbó wọn ti lóhùn gbọ́dọ̀ ṣiṣẹ́ oko mọ́, ló bá jókòó sílé. àwọn onígẹ̀lẹ̀dẹ́ ẹgbẹ́ ẹ̀ náà wọ́n tún wá pagbo síwájú ilé ẹ̀ tí wọ́n forí bu pé ará àgbó ni o máa roko mọ́ apagbo, àlùjọ̀nù o pé ó máa jẹ́ ká apagbo. ẹnu ẹ̀ wo orin. ṣé orin Ṣẹ̀nwẹ̀lẹ̀ la fẹ́ sọ pé kò dùn ni? àbórí ògòdó yìí táwọn Ẹ̀gbá gbádùn á tún máa wo ológòdó náà wá láìpẹ́ láì jìnnà. ẹ̀yin ṣáà máa subscribe, ẹ máa wo, ẹ comment. ṣe rí èròǹgbà yín tẹ́ fi ránṣẹ́ ìhun oru wá sókè ó ń jíjà wa ní gbogbo ìgbà ni. ẹ máa fi ìròyìn ránṣẹ́, ẹ comment, ẹ like, ẹ share, ẹ pín fáwọn èèyàn. ẹ jẹ́ ká gbé àṣà Yorùbá lárugẹ. àwọn orin Yorùbá tí a fi ń táwọn ìyá wa, àwọn baba ńlá wa tí wọ́n fi ń ṣararin láyé àtijọ́ á máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. ẹnjìníà bó o ní? bẹ́ẹ̀ ni ẹnjìníà tó mòjé lẹ́njìníà mi. ẹ wò ó, lágbára lọ́wọ́ Elédùmarè á máa gbé àwọn onígẹ̀lẹ̀dẹ́, àwọn oní ògòdó, olórin gẹ̀lẹ̀dẹ́, olórin ògòdó, á máa gbé wọn wá sórí ètò yìí. ẹ dẹ̀ má gbàgbé gbogbo eléyìí tá a ti sọ fún yín látẹ̀yìnwá náà pé àwọn oníṣẹ́ ọwọ́, àwọn tí wọ́n ń ṣe kàmpálà ẹ ṣáà ń wò ó, ṣé ẹ rí ìyá oní kàmpálà rèé o, ṣé ẹ rí lẹ́yìn mi? ẹ sì rí oríṣiríṣi nǹkan tó ń tilé iṣẹ́ Yèyé Gbàgede Àṣà jáde. àwọn tí ń hun aṣọ rèé o, àwọn rèé tí ń hun aṣọ òfì. á máa gbé àwọn náà wá, wọ́n á sọ bí aṣọ òfì ṣe jẹ́ pàtàkì nílẹ̀ Yorùbá. gbogbo ẹ̀ láà máa mú wá. àwọn tí ń ṣiṣẹ́ kàmpálà, tí wọ́n ń ṣiṣẹ́ àdìrẹ, gbogbo wọn láà máa mú wá. tí ní pé ẹ subscribe, ẹ encourage wa, ẹ gbé mi lárugẹ. nítorí pé ìgbádùn yín ló jẹ mí lógún. ẹ̀yin olólùfẹ́ mi, ìgbádùn tí yín ló jẹ mí lógún. ẹ gbé mi lárugẹ. ẹ subscribe, ẹ share, ẹ comment, ẹ like, ẹ jẹ́ káwọn èèyàn orí gbé, ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ pé nǹkan rẹ ní àṣà Yorùbá, nǹkan gidi ni. èyí tó yáàyì tó sì ṣe kíni, tó ṣe gbámú, tó ṣe gbé lárugẹ, òun ni àṣà Yorùbá. káṣà wa má bàa parun ni. torí pé ọmọ tó bá sọ lẹ́nu báyìí àpò ìyà ló so kọ́.
ẹni tí àṣà rẹ̀ bá dẹ̀ parun táṣà ẹ̀ bá ti parun òun kò ní pẹ́ parun orílẹ̀-èdè tí wọ́n bá fẹ́ parun àṣà wọn náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn ẹ wò níbi ni wọ́n sì máa ṣẹ́rí wálé lórí ètò gbàgede àṣà lónìí nítorí pé èmi ò nítorí àwíjàre kí tó wá lọ tán lẹ́nu oníyan ṣe ọlọ́kà ṣe o ẹ̀yìn àbùkèlè báwọn dọ̀fun tìrín ẹ̀yìn náà ẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ti wò mí lórí ètò yìí lónìí ẹ ṣeun ipá ò ní pín yìí o mo ní ká kóró ká kọ́fà kásìkò ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ dọ́dọ̀ ẹran kọfà náà sì ní dira rẹ̀ lámùrè pẹ̀fọn mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbàgede àṣà yìí o torí pé ẹ̀yin gangan láàyò mi ẹ̀yin gangan ní tèmi ẹ̀yin tèmi ipá ò ní pín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ṣeun mo dúpẹ́ o ní màá fèyí ṣe lọ àkọ́tún ní tùmọ̀ àfún yín lórí ètò gbàgede àṣà lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ àmọ́ títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ láti máa pàdé lórí ètò gbàgede àṣà lórí ìkànnì yèyé gbàgede àṣà yìí yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí lórúkọ mi àríkí ọmọ àbíjà sínú pètè ẹ̀rín àfẹbí sínú kò ń jẹ àwọn èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú màá sì fà ìjẹ tí ẹ lọ́rùn torí pé mo kápá ọ̀kánjú àmì ni o ìyókù tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ wò ó dàbọ̀ o.